kì í ṣe so called cheating táwọn ọkùnrin ń cheat gan ní dùn àwọn obìnrin tí n bá ń purọ́ ẹ máa já mi o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìtorí probably bọ́n ṣe fẹ́ nìyẹn torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí majority wọn tókùnrin bóyá ó fẹ́ yàwó mi àbí nǹkan kan bá ṣẹlẹ̀ wọn á ní kò ní pátá ńgbà táwọn fẹ́ kò ní kọ́mú kò ní bọ́ksà ìgbà táwọn fẹ́ gan kò ní nǹkan kan so kì í ṣe so called cheating in quote yẹn gangan ní dùn wọn bí ó ṣe pé ìgbà tí mo fẹ́ kò ní nǹkan kan kí ni ìwọ náà nígbà yẹn kí lè tẹ́ mọ́ ń ṣe báwọn bóyá kẹ́ wá story mi sọ the fact that ṣe rí àwọn ìwà kan wà tó common sí gbogbo ọkùnrin kò sọ́kùnrin tí ò cheat àfi bóyá 2 or 3%. ṣé yẹ the fact that bó o ti mọ̀ pé this is the nature of all ọkùnrin ìyẹn gan máa help ẹ láti choose wisely gbogbo yà scaring singles yà ṣe kíní kan kò sẹ́ni kankan tí ń scare single ó bẹ́tà kẹ́ sọjú abẹ́ǹkó kẹ́ ẹ pé wọ́n jókòó kẹ́ ẹ kán lè bira wọn léèrè ṣán dìídì rẹ̀ dì àbí they are not so that wọ́n á mọ irú ìmúra tán ti máa mú they know how to prepare their mind because the little work I have done in this area I discovered that it's not the cheating because obìnrin mọ̀ pé tóun bá fi ẹlẹ̀ tó rò cheat tó fẹ́ lọ fẹ́ single guy ni ṣé guy tó fẹ́ lọ fẹ́ yẹn jẹ́ virgin ni even if the guy is a virgin he marries you finish he will still one day he will still go out so no be the cheating dey pain women na the level wey be say dem start with the man na dey pain dem so but you know that even in monogamy man go still cheat if you sit down it will affect your choice it will make you to put down the whole of your brain and think twice before you say yes I do you understand ẹ má máa tanra yín mọ́ no be the cheating dey pain you because you know say even if you go out another man wey you go pick jọ̀ọ́ ṣó fẹ́ lọ fẹ́ single ti bímọ 4 ó wá lọ́kọ ẹ̀ lọ cheat ó wá kẹ́rù kúrò ńbẹ̀ ṣé young guy ló fẹ́ lọ fẹ́ ni pẹ̀lú ọmọ 4 lọ́wọ́ is it that kó lọ become side chick to another man or you become second or third or fourth wife to another man tó bá ti rẹ̀ ní gbé ẹ sílé ẹ má máa tanra yín mọ́ no be the cheating dey pain you na because say you think because say you marry the man when he has nothing so automatically he does not have the right to be a man and this thing called cheating we are talking about is it really cheating ẹ̀yin náà lẹ́lọ́kùnrin ò gbọ́dọ̀ fẹ́ yàwó mi nature wọn ò dẹ̀ fààyè gbà so instead tí wọ́n á kúkú fi wá kú wọ́n á wá ń fáwọn kan náà ń fẹ́ wọn pamọ́ torí ẹ̀ mo sọ pé gbogbo ẹ̀yin tó ń fẹ́ pamọ́ yẹn ẹ máa ṣòfò ara gbẹ̀yìn ni tó o bá ti lè ní kó lọ fẹ́ ẹ normally béèyàn ṣe ń fẹ́ yàwó o máa padà ní problem toró máa padà sílé so yẹyin no be the cheating dey pain women na the fact that say they don think they don put the whole of their mind pé ńgbà tó ti jẹ́ pé ìkan lówó rí social media ǹjọ́ kan tó lòun ló ń bọ́kọ òun fòwú àtàbẹ́rẹ́ gan bọ́ksà nígbà tó ń fẹ́ ẹ̀yin máa ń feel pé bóyá ẹ lè disgrace obìnrin ìwọ tó lè fẹ́ ni tó rí bá náà gbà náà pátá mélòó ni ìwọ náà ní ìwọ ọmọ gbé èèyàn bí ìgbín ní he gbé èèyàn bí àwọn onírà ń he ẹni tó ṣe wípé bọ́ksà ẹja ìwọ ló ṣe ń fòwú àtàbẹ́rẹ́ gan irú ẹni òun nìwọ fẹ́ pátá mélòó nìwọ náà ní ẹni tó lè fẹ́ tó lè rírú ẹ̀ fẹ́ ń gbà yẹn it means you too you don't have anything you understand ẹ mọ̀ mọ́ feel pé bóyá ẹ lè wá disgrace gender kan lẹ́ni wí ẹ̀ ìwọ ni kò jókòó kó make correct choice rẹ so yọ báyìí nísìn àkúkù jẹdìyẹ sàn ju kéyìn òjé tí ò gbò tó bá ti mọ̀ pé léyìí kò wọ́ ọ̀tí ẹ mọ̀ wulẹ̀ fẹ́ ó wù ẹ ló fẹ́ nígbà yẹn no be the cheating dey pain you nísìn báyìí tó bá léyàn kan lọ fẹ́yàwó ó fẹ́yàwó ń bì kan nísìn tó bá jẹ́yàn tó lówó nobody will see anything nobody tó bá máa dùn wọ́n gán máa dùn wọ́n sínú ara iṣó inú ẹ̀kọ́ àrùn mọ́ra náà fi máa ṣe ṣé ẹ bẹ́ẹ̀ nísìn open your eyes very well and make the right choice so that you know that even tomorrow if he marry another wife or he marries another woman or he cheats you understand kò ní dùn ẹ́ much because a man must cheat bẹ́ẹ̀ ni is in their blood àfi tẹ́ ẹ bá sì mọ̀ pé kán mọ̀ cheat mọ́ ẹ jẹ́ kán mọ̀ fẹ́ yàwó iye ìyàwó tó bá wù wọ́n ìyẹn gan máa better I'm telling you gbogbo zina gbogbo fornication yìí ó máa kúrò nínú ayé kò ní sí nínú ayé mọ́ devil tó fẹ́ officialize adultery àti fornication òun ló jẹ́ kí polygamy ó mọ́ look like a problem tó yẹ yín torí ẹ̀ lẹ́lòmíà níyàwó kan alálẹ̀ 15 so please no be the cheating dey pain you na because say you think say because you marry the man him poor he no get anything so you don't have the certificate of all him dick for your hand ló jẹ́ mọ́ rò bẹ́ẹ̀ tí rò pé ẹ ti ní certificate okó ẹ̀ unfortunately kódà kọkùnrin mọ́ gbàrú lòyìn nínú ọjà kó mọ́ gbàrú nínú ọjà kó mọ́ nípa he will still be a man that's why you open your eyes make the right choices so that tó bá dọ̀la ò ní tàn ra ìwọ náà jókòó kalẹ̀ kó build the life well build your career you understand purpose come before choice when you have already discovered your purpose you know the plan of God for your life that is what is going to determine who you will journey with bẹ́ẹ̀ tó bá yẹ pé wọ́gun ò ní life
you are waiting for somebody to come and design your life for you, you will keep disappointing yourself. You understand? Because the person you will pick will not be instrumental to your success in life. So as you are waking up, bó bá ṣe ń jíǹde orí ẹni ní bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ láàárọ̀ kùtùkùtù ayé ẹ, discover God's purpose for your life. Ìyẹn ló máa determine the person you are going to journey with for the fulfilment of that purpose. Bẹ́ẹ̀ tó bá jókòó ló kọ́kọ́ wá, ọkọ ló kọ́kọ́ ń tu at the very early stage in life, you will be disappointed every time. Yeah, bẹ́ẹ̀ nísìn. So no be the cheating dey pain una. Na because say you believe say because say the man was poor when you marry him, he has no right to his own oko. Unfortunately, òbò ọkùnrin ò lè jókòó tó bò kan mọ́ tan rẹ̀. Na you go make the right choice for yourself so that when it happen, you no fit pack your things run away. Yes. So tẹ́ bá fẹ́ bú mi kẹ́ ẹ bú mi, mi ò ní problem. Thank you.